wọ́n ń géni lórí, wọ́n ń géni lápá, wọ́n ń yọni lẹ́pọ̀n, yọni lọ́mú lọ. Ìyẹn ń kọ́ tó gbòde kan báyìí. Gbogbo yín àṣìṣe ni, kò sí tó ń jẹ́ oògùn owó. Rí i pé àwa ta dúró sí di oògùn ìbílẹ̀, tá a kọ́ nípa oògùn ìbílẹ̀, tá a bá oògùn ìbílẹ̀ ńlé, tó yẹ pé a ní license nílùú Ògùn state tá à ń ṣiṣẹ́ ewé àti egbò. A lè sọ fún yàn categorically pé kò sí tó ń jẹ́ oògùn owó, iṣẹ́ òun lòògùn ìṣẹ́. But ewé tàgìrì tá a mú dání yìí, ohun tí a fẹ́ sọ ń pa ẹ̀ ni pé tí èèyàn bá ní àìsàn pé owó ò dé fèèyàn àbí àṣírí ò bò fèèyàn, a ní kéèyàn lọ wá ewé tàgìrì, ó máa gbó pẹ̀lú ewé ìyálóde. Tó bá ti gbó pẹ̀lú ewé ìyálóde, tó bá gbó ewé ìyálóde, á dà sínú omi, á gbé sínú òòrùn tààrà báyìí, á wá mú ìgbálẹ̀ tó fi ń gbálẹ̀, á jù sínú ẹ̀. Tó bá jù sínú ẹ̀, tó bá di ọwọ́ ọ̀sán dáadáa, á wá lọ mú ọṣẹ lásán, á fi wẹ̀ pẹ̀lú omi yẹn, á fi ṣọ́ra pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run bá ń tó ń jẹ́ tí òun jẹ́ kí ọ̀run ní àkójọ yóò kó alára ó ń tọ̀ òun. ọmọ nìdí máa níṣẹ́ Olúwa kò ṣe tú rárá, ó lè bí ìsbọ̀ lára wọ́n gbé yẹn jáde o. nǹkan tí mo sọ ni pé fọsílẹ̀ tí bá tó bàbá ẹ̀ báyìí a máa sọ fún pé òun wà mọ́tò lọ́sọ̀ọ́ owó tí wọ́n wà mọ́tò lóru. ìyá rẹ ṣé yóò pa mí sínú lónìí lójoojúmọ́ kí máa yẹn bá. ọ̀dọ̀ bàbá aládùn mo ti ń bọ̀, so mo ti rí solution sí gbogbo ọ̀rọ̀ yín. wọ́n pè ní ewé tàgìrì. Ṣé ewé tàgìrì yìí ó póríṣi méjì o. Ìkan wà tó máa ń sọ tóun náà rí àwọn ewé tàgìrì, ó máa ń so èso gbọrọgbọrọ báyìí tó ń pè ní gbòòrò àyàbá. Ṣé tí yẹn ń ṣe ọ̀tọ̀ ni. Ewé tàgìrì máa ń so bọ́ọ̀lù báyìí tó pé òun la máa ń fi sí inú ilé tí ìgbóná bá wà ń ta. Ká máa yí káàkiri. Ewé tàgìrì tẹ́ ẹ̀ ń wò yẹn, òun náà fi ṣe tetracycline. Ẹ rí i pé àwọn tó ń sin ẹdìyẹ wọ́n máa gé egbò tàgìrì yẹn, wọ́n á gé sínú omi fún ẹran àbí ẹ̀dẹ̀ kó máa jẹ. Kò kí ń jẹ́ káwọn ẹran yẹn ní àìsàn torí pé ó ní antibiotics tó lágbára nínú. Àtọ̀sílẹ̀ yìí náà, ewé tàgìrì àbí èso tàgìrì tó bá sì gbé padà, ó dáa fún àwọn èèyàn náà láti lè máa fi prevent ara fún àwọn infection oríṣiríṣi. But ewé tàgìrì tá a mú dání yìí, ohun tí a fẹ́ sọ ń pa ẹ̀ ni pé tí èèyàn bá ní àìsàn pé owó ò dé fèèyàn àbí àṣírí ò bò fèèyàn, a ní kéèyàn lọ wá ewé tàgìrì, ó máa gbó pẹ̀lú ewé ìyálóde. Tó bá ti gbó pẹ̀lú ewé ìyálóde, tó bá gbó ewé ìyálóde, á dà sínú omi, á gbé sínú òòrùn tààrà báyìí, á wá mú ìgbálẹ̀ tó fi ń gbálẹ̀, á jù sínú ẹ̀. Tó bá jù sínú ẹ̀, tó bá di ọwọ́ ọ̀sán dáadáa, á wá lọ mú ọṣẹ lásán, á fi wẹ̀ pẹ̀lú omi yẹn, á fi ṣọ́ra pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run bá ń tó ń jẹ́ tí òun jẹ́ kí ọ̀run ní àkójọ yóò kó alára ó ń tọ̀ òun, nítorí pé ewé ìyálóde ewé àwọn àgbàlagbà ni bí ó ṣe jẹ́ nìyẹn. Wọ́n tó bá ní ìbéèrè. Ká tó wá lọ sà, wọ́n ń géni lórí, wọ́n ń géni lápá, wọ́n ń yọni lẹ́pọ̀n, yọni lọ́mú lọ. Ìyẹn ń kọ́ tó gbòde kan báyìí. Gbogbo yín àṣìṣe ni, kò sí tó ń jẹ́ oògùn owó. Rí i pé àwa ta dúró sí di oògùn ìbílẹ̀, tá a kọ́ nípa oògùn ìbílẹ̀, tá a bá oògùn ìbílẹ̀ ńlé, tó yẹ pé a ní license nílùú Ògùn state tá à ń ṣiṣẹ́ ewé àti egbò. A lè sọ fún yàn categorically pé kò sí tó ń jẹ́ oògùn owó, iṣẹ́ òun lòògùn ìṣẹ́. Gbogbo àwọn tí wọ́n lọ ń géèyàn lórí àbí tó lọ ń wá tí ó yẹ kán wá, tó lọ ń wá lọ sínú sàárè ẹ tó ti kú, tó lọ ń gbé tẹ lọ ń dà láwọn ibi tó kú sí, wọ́n ń dààmú ara wọn ni. Rí i pé àwọn àgbàlagbà tó ń sọ bẹ́ẹ̀ fún wọn láyé àtijọ́, wọ́n fi ń lé àwọn èèyàn sẹ́yìn ni. Ipe lọ́wọ́ orí wa lákìí wọ́n fi ń dà wọ́n, wọ́n fi ń dẹ́rù bà wọ́n ni. Wọ́n jẹ́ kó mọ̀ pé kò sí tó ń jẹ́ ìbọn nísìnyí, kò sí táwọn ọmọ ò lè wá. Tẹ́ bá ní kọ́ lọ mú ìyàwó wọn, lọ mú ìyàwó wa bọ̀, kò sí tó ń jẹ́ oògùn owó, iṣẹ́ òun lòògùn ìṣẹ́. Ní tó jẹ́ kéèyàn ó lówó, tí according to àwọn tó ní mímọ̀, wọ́n sọ pé ká ṣe bó ṣe ń ṣe kó ba lè rí bó ṣe ń rí, òun lèèyàn fi ń di olówó. Báwo la ṣe ń ṣe, báwo ló ṣe ń rí, bá a ṣe ń ṣe náà ni pé èèyàn máa ń kọ́ ẹ̀kọ́, èèyàn máa ń kọ́ ẹ̀kọ́ ìwé, ó lè fi dolówó. Èèyàn lè kọ́ ẹ̀kọ́ iṣẹ́ kó fi dolówó, èèyàn lè kọ́ ẹ̀kọ́ òwò kó fi dolówó. Àfi kó tó máa ṣe bó ṣe ń ṣe. Báwo la ṣe ń ṣe náà ni pé ìwọ tó bá kọ́ ẹ̀kọ́, wàá máa ṣe fún àwọn èèyàn pẹ̀lú òdodo, wàá máa ṣe ní tó fẹ́ wàá ṣe fún wọn. Àbí kó máa render services ní táwọn èèyàn fẹ́ òun bá wọn ṣe pẹ̀lú ògo lọ́dọ̀ wàá dolówó. Ṣùgbọ́n fẹ́ wá ń wá àǹjẹ́ kò fẹ́ gbó fún ẹ̀yin irọ́ ni, kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run bá a fẹ́ lè bí ìmọ̀ràn ni o. Ẹ̀yin èèyàn wa, ẹ̀yin ọmọ wa, ẹ má lọ ṣe wàhálà lásán. Kò sí nǹkan tó ń jẹ́ oògùn owó. Elon Musk nílùú Amẹ́ríkà, irú oògùn owó wo ló ṣe? Dangote irú oògùn owó ló ṣe? So ìranu ni o, kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ o. A ò ní ṣe àárẹ̀ tó gbógun, ṣùgbọ́n nǹkan ìfẹ́ wà, nǹkan àánú wà, táwọn máa nífẹ̀ẹ́ èèyàn, wọ́n á bá yàn rajà. Nǹkan àánú wà táwọn èèyàn wò á ṣe ń tàn láàánú. Eléyìí ni ká múra sí o, eléyìí ká tẹpá mọ́ o, kò sí tó ń jẹ́ oògùn owó o. Iṣẹ́ òun lòògùn ìṣẹ́. ọmọ nìdí máa níṣẹ́ Olúwa kò ṣe tú rárá, ó lè bí ìsbọ̀ lára wọ́n gbé yẹn jáde o. nǹkan tí mo sọ ni pé fọsílẹ̀ tí bá tó bàbá ẹ̀ báyìí a máa sọ fún pé òun wà mọ́tò lọ́sọ̀ọ́ owó tí wọ́n wà mọ́tò lóru. ìyá rẹ ṣé yóò pa mí sínú lónìí
lójoojúmọ́ kí máa yàn bá. ọ̀dọ̀ bàbá aládùn mo ti ń bọ̀ so mo ti rí solution sí gbogbo ọ̀rọ̀ yín. tẹ bá lo ilé dádì mọ́mí ò lè complain mọ́ ó mú lérò bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni sà onímọ̀ ń lò dádì mú lérò aládùn bitters. gbogbo ẹ̀yìn yẹn fún máa tó gbogbo ẹ̀yìn yẹn. nǹkan oṣù bíi ọlọ́sẹ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀gẹ̀ oṣù méjì oṣù mẹ́ta ó lè má wà. kò ní yẹ nǹkan oṣù ẹ. eléyìí oskonto náà ń pè. ẹ sọ pé. ìkan oṣù yín tẹ́wọ́n complain nípa yẹn eléyìí ló máa ṣiṣẹ́ fún oskonto. mọ́mí ẹ̀ tún wọlé lego náà ń pè. lego bẹ́ẹ̀ ni bàbá mi sọ. ó máa ń to gbogbo ara. ṣé bí yàrá ṣe iṣẹ́ gbogbo àgbákò iṣẹ́ tí yẹn fẹ́ kí n máa ṣe wọn gbogbo iṣẹ́ wọn tó. máa tó. ábà ni gbogbo ẹ̀. bẹ́ẹ̀ni ábà gidi. bẹ́ẹ̀ni ábà ni. bẹ́ẹ̀ni ábà. bẹ́ẹ̀ni ewé àtẹ̀gbò nìkan náà fi ṣe. nǹkan tó sọ pé bọ́ọ̀sì àti lego bàbá aládùn náà ti ṣe. ìrọ̀lẹ́ aládùn náà àti òkùnkùnlérè náà bàbá aládùn náà ni. bàbá aládùn ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa bí ṣòro bá fojú kan bàbá aládùn gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀ bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí ọlọ́run àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí bàbá aládùn fúnra ẹ̀ kún ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ bàbá aládùn fúnra ẹ̀ ó ti dé láti abúlé aládùn ìlú olórílẹ̀ méje ní ìlú ìbàrìbà. ó ṣe pàtàkì kí o tètè kàn sí bàbá aládùn kí wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba lego herbal mixture àti oskonto capsule èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. èmi alága ọ̀dà iléeṣẹ́ aládùn herbal research center tí a wà nílùú Abẹ́òkúta mò ń kí gbogbo ẹ̀yin oníbàárà wa pátá pé ọdún tuntun tá a wà yìí o ayọ̀ la máa fi ṣe o. ṣé ká má dára wa gbogbo ògùn kà ń péré ẹ̀ ewé àtegbò pọ́nbélé nìkan ìlà iṣẹ́ o. ẹ máa pe bàbá aládùn 080 28 12 1088.